tẹ́ pé ayín lágbà àwọn Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọn ló pàdé àgbàlagbà lọ́nà oníkó fún ọ nímọ̀ràn ó mọ̀ bóyá wèrè ló ṣe dàgbà tó bá jẹ́ pé wèrè ló ṣe dàgbà ìmọ̀ràn wèrè náà ni ó fún gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ pé ayín lágbàlagbà gbogbo ìlú tó léwu kẹwà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí tó léwu kẹwà tẹ́ ẹ̀ ń gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá tẹ́ ẹ̀ wá kí ìran Yorùbá ó ṣubú tẹ́ ẹ̀ pa ìtànkíjàn tó jẹ́ pé torí ìfẹ́ ẹnu tìǹtìǹ yín lẹ́fẹ́ sọ Yorùbá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì àtẹ̀yìn àtìrẹ́dìrẹ́ yín ẹ̀ ní látúbọ̀tán ẹ̀ ní jèrè àwọn British tí wọ́n wá wọ́n pa ìtàn wa rẹ́ pátápátá wọ́n wá kọ nǹkan míì sínú ìwé nínú ìtànkítàn tí wọ́n kọ tó dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn òun ni ìtàn pé Odùduwà wá láti Mákà nǹkan kan tí ò wá yé wa ní ìtàn ò lè parẹ́ àyàfi tí Ifá bá parẹ́ ní ìtàn wa ó parẹ́ ọ̀ríjínà ìtàn wa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ bá fẹ́ mọ ìtàn Yorùbá gbogbo tó ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá pátá látòkè délẹ̀ Inu Odu Ifa lẹ́nu. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ mọ̀jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo adúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbọ̀ngàn mo kí gbogbo ọmọ káàró ojire pátá nílé lóko lẹ́yìn òdìgbò gbogbo tó ti láǹfààní látùn ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà ni mo bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ọmọlẹ́bí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun wọn máa rúwọ́ oníbò ẹja Kike ọ̀kasà nílẹ̀bẹ̀ èmi lọmọ bá lu fàn aláyémọ rẹ ọmọ onílẹ̀kẹ̀ ẹ̀yùn ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ́gi. kí ni tí a jọ fẹ́ sọ̀rọ̀ bá n tí mo fẹ́ kájọ gbéyàwó lónìí ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ọ̀nà tí wọ́n ń gbà fi ìtàn tí wọ́n fi ń ba ìran Yorùbá jẹ́ aburú tí ìtàn burúkú ìtànkítàn aburú tó ń ṣe fún ìran ọmọ aládé tí ń ṣe fún ìran ọmọ káàró ojire tí ó yé ọ̀pọ̀lọpọ̀ wa ni pé ìjọ tán bá ti bẹ̀rẹ̀ sí ní sọ ìtànkítàn tá a bá tètè pa ìtàn yẹn rẹ́ ká tètè tún ìtàn yẹn kọ ká sọ ìtàn tó jẹ́ ìtàn títí wa gangan ká sọ tá a bá fi lè lajúlẹ̀ tí ìtàn yẹn bá rápálá tó fi ń pẹ́ tó fi di tí àwọn èèyàn ń gbà wọlé àdánwò ti dé bá èèyàn nìyẹn. ẹ worú bàbá kan tó jáde lọ́yọ̀ọ́ ńjọ́ òní Yorùbá ní o àgbàlagbà ní o bóyá tẹnujẹ ló fà á ní o bóyá torí kẹ́lẹ́bà mọ́ torí pé wọ́n ṣàfẹ́ gbọ́ orí fún Ọ̀yọ́ ni ó pé Ọ̀yọ́ ni kìnnìkan ní o tó bẹ̀rẹ̀ sí nípa ìtànkítàn nípa Ọọ̀ni tó ní Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá pé ipò Ọọ̀ni pé kìí ṣe ipò ìjọmọlábí pé ọmọ ẹrú ni ọmọ àlè ni kìí ṣe ojúlówó ọmọ ọkọ Ifẹ̀ tó ní ìyá rẹ̀ òun ni ó wá ní ló wá ṣe òní ààrẹ ló wá sí Ifẹ̀ tí wọ́n fi ní kọ́ọ̀nù ọmọ bá wọn mójútó òrìṣà ẹ wo bó ṣe pa ìtàn yẹn ní ìtànkítàn ìtàn tó pa yẹn bóyá àwọn kan ni wọ́n pa fáwọn náà tóun náà bẹ̀rẹ̀ sí ní pa fáwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà gbà pé òótọ́ ni àwọn náà mọ̀ pa fáwọn ọmọ tiwọn àwọn yẹn náà mọ̀ pa fáwọn ọmọ tiwọn bẹ́ẹ̀ léyìí tó bí Nàìjíríà dòní àwọn British tí wọ́n wá wọ́n pa ìtàn wa rẹ́ pátápátá wọ́n wá kọ nǹkan míì sínú ìwé nínú ìtànkítàn tí wọ́n kọ tó dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn òun ni ìtàn pé Odùduwà wá láti Mákà ẹ wo bí wọ́n ṣe gba ìtàn yẹn lọ tí kì í bá ṣe pé irú àwa ìta wa dìde àwọn MS bàbá ń kó àwọn Benny Lee àwọn ta lọ́lọ́run everybody tí gbogbo wa dìde tá a bẹ̀rẹ̀ sí ní pariwo pé
ìtànkítàn náà ń sọ o, kìí ṣe ìtàn wa lélẹ́yìí o, ìkíní kan kọ́ lélẹ́yìí o, ìgbà kọ́ lélẹ́yìí o. Àwọn bàbá wa tí wọ́n gbìyànjú láti gbà yẹn táwọn ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, tí wọ́n gbìyànjú láti má jẹ́ kí ìtàn yẹn ó parẹ́, bí àwọn bàbá wa ẹlẹ́bùbọn, bí bàbá wa pòfẹ́sọ̀, tí wọ́n gbìyànjú láti pé kí ìtàn yẹn ó ṣẹ́kù, ojúlówó ìtàn Yorùbá kó má parẹ́. Ìyẹn bàbá wa pòfẹ́sọ̀ Abímbọ́lá, bàbá wa Wándé, tí wọ́n ò jẹ́ kí àwọn ìtàn yẹn kó parẹ́. A kí wọn, k'Olódùmarè bá wa san ẹ̀san rere, kó bá wa ṣe dáadáa fún wọn, kí ìran wọn mọ́ parẹ́. Torí pé wọ́n gbìyànjú lórí pé kí ìtàn wọn mọ́ bá àrùn. Nǹkan kan tí ò wáyé wà ní ìtàn ò lè parẹ́. Àyàfi tí Ifá bá parẹ́ ní ìtàn wa ó parẹ́. Ọ̀ríjínà ìtàn wa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ bá fẹ́ mọ ìtàn Yorùbá, gbogbo tó ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá pátá látòkè délẹ̀, Inu Odu Ifa lẹ́ ti rí. Ìtàn tẹ́ ẹ̀ bá ti bá pàdé nínú Fátífà ò bá ti sọ, kìí ṣe ìtàn wa. Kálukú wá mú ìtàn àgbélẹ̀rọ, eléyìí sọ gbá, eléyìí sọ àwo, eléyìí sọ pé kìnníkan kìnníkan. Wọ́n wá fi ìtàn yìí, wọ́n wá fi dá confusion sílẹ̀ láàrin ọmọ aládé. Tá a bá wá kọ̀, tá a bá fúnra wa nílàákàyè, ká kọ ìtàn wa gangan, ká bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa ní àwọn ìtàn yìí. In few years to come, tá a bá gbìyànjú ká bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa ní àwọn original ìtàn wa, wọ́n pa ìran wa rẹ́ pátápátá ni. Ìtàwọn Fúlàní ń ṣe nìyẹn. Ìtàwọn jihadist ìtẹ́pẹ́ àwọn onímùsùlùmí wọn kọ́ ń ṣe nìyẹn. Irú àwọn oníbẹ̀lẹ́nu Ìwó ń ṣe nìyẹn. Olúwo ibi Ojúládé gbogbo àwọn ará Àgbò tó pera wọn láàrin àwọn afa àwọn alùsùn àwọn wèrè tó pera wọn jọ sí Ìwó yẹn. Wọ́n fẹ́ tún ìtàn kọ ni, wọ́n fẹ́ pa ìtàn rẹ̀. Àmọ́ ìdúpẹ́ táwọn dú ó ní pé àsìkò táwọn láwọn fẹ́ parẹ́ yẹn lásìkò tó lọ ní kírò àwa yìí náà dìde, kójú tiwa náà là, kójú tiwa ṣí láti mọ original ìtàn. Bí bẹ́ẹ̀ kọ́, ìtorí ibú ìtàn òfò táwọn ń pa yẹn làwọn náà bá mọ́ gbé sérí. Ó làwọn náà bá gbé sórí, táwọn náà bá mọ́ gbé káàkiri ìtàn kìnnìkan ìgbà kankan ẹ̀záàtì. Ó làwọn náà bá gbé sórí. Àmọ́ ojú ti wá là débi pé bó bá ṣe ń sọ ìtorí ibú yẹn làwọn náà mọ̀ dá padà sí wọn lẹ́nu. Ẹ̀yẹ wọn rí ìtorí ibú ìtàn àgbákò tí Olúwo ẹrú Ràṣídì tó pàǹjọ ní. Ẹ̀wọ̀n orí ìtàn àgbákò tẹ́ni tó pera rẹ̀ ní ọba kìí sọba ẹ́míà ni. Ó nìkan ni ẹ́míà, ó nìkan ni kìníkan United Kingdom of Iwoland. Ẹ̀wọ̀n orí ìtàn àgbákò tí ń sọ́njọ́ ní tó dẹ̀ wọ́n àti confuse àwọn èèyàn. Àmọ́ àwọn gọ̀gọ̀ súbí tí ẹ náà ló lè confuse náà. Àwọn ará Ìwó rẹ̀, àwọn bí oníbẹ̀lẹ́nu, àwọn bàbá ibi Ojúládé yìí, Pàṣírí Ìwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tọ́jọ́ mọ̀ ìlú rẹ̀, àwọn náà ló lè máa confuse tí ń sọ ìtànkítàn ibi tí kìnnìkan ṣe kìnnìkan ọ̀nà ń pè níyọ. Wọ́n ti lẹ́jọ́ bá jogún gógún, ìtànkítàn náà ni ó pa, ìjọba jogún gógún yóò pàtàkítàn. Òun ló fà tó Olúwo fi ń pàtàkítàn. Bọ́ọ̀ tí wọ́n pa ìtàn àgbákò tiẹ̀, ìyẹn ẹrú Ràṣídì, bí ṣe ń sọ àgbákò ìtàn tiẹ̀, bẹ́ẹ̀ náà làwọn ọba àmì àwọn kọ̀ọ̀kan náà wọ́n mọ̀ pa ìtànkítàn. Nígbà táwọn ọba bá wá ń pa ìtànkítàn, ẹ dákun mọ́ ní kò sí ní àfẹ́kì ọmọ ìlú. Torí pé sáfẹ́jà fún supremacy, èmi làgbà, èmi jù ọ́, ẹ fẹ́ gbà fún aṣíwájú yín, ẹ fẹ́ gbà fẹ́ni tí Ọlọ́run fi ṣe aṣíwájú. Ẹ wá ń wá ìtàn, àgbélẹ̀rọ ìtàn, láti wá dojú ọmọ Yorùbá tàbí dẹ̀yìn wọn kọ́ra wọn, láti dojú wọn kọ́ra wọn, láti dájà sílẹ̀ láàrin ọmọ Yorùbá. Àtọ̀yọ́ ni, àtọ̀ṣun ni, àtọ̀yọ́ àti Ifẹ̀ àti Ìwó àti Gbá, ilẹ̀ Yorùbá ni. Ẹ̀yin Karambani, kí n lè èdè àwọn Ìlọrin Karambani, ẹ̀yin alágbàkó èèyàn,
tẹ́ ń bẹ láàrin wa lágbàáyọ. ẹ̀yin aládánwò onítọ̀ òfò tẹ́ ń bẹ láàrin wa tẹ́ fẹ́ dá àárín àwọn ọmọ Yorùbá rú lágbàáyọ. àtọmọ Ọ̀yọ́, àtọmọ Ifẹ̀, àtọmọ Èkìtì, àtọmọ Oǹdó, gbogbo ibi tí ìran Yorùbá bá tẹ̀dó sí ìkànnì wa àkì í ṣe méjì. ẹ wá lè fi èmi dùn ọ̀rọ̀ òdùn ní ìtàn àgbákò ìtàn òfò tẹ́ ń sọ kẹwàá fi dàní wa rú. gbogbo ọmọ Yorùbá já ṣera wa lóṣooṣù ọ̀rọ̀ tá a bá pera wa lọ́kàn ká pera wa lókà ṣera lóṣooṣù ká pera wa wálé omi ó tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu. wọ́n kógun jà wá. ìlú kan wà ní Ìwó tá à ń sọ yìí, ìlú kan wà ńbẹ̀ àwọn oníbẹ̀lẹ́nu mú fún tí ẹran ó sọ nínú fídíò ẹ̀ kan. tí bá rí fídíò ẹ̀ máa padà post fídíò ẹ̀ sórí péjì yìí tó sọ nínú wáàsí rẹ̀ kan lórí mímbà nípa níjọ́ Friday níwájú gbogbo àwọn èèyàn. inú rẹ̀ sì ń dúró sí ń sọ pẹ̀lú proudness nípa àwọn Fúlàní wá tú ìlú kan ní Ìwó. Olúwo ló fún wọn láàyè láti tú ìlú náà nígbà tí wọ́n fẹ́ mú Islam wọ ìlú yẹn tí àwọn aráàlú yẹn yarí pé kìnnìkan máa rántí ọkọ̀ ìlú yẹn ní tẹ́rítírì Ìwó. àwọn ìlú yẹn ní kìnnìkan ó ní àwọn Fúlàní yẹn sì wà kólúwo fún àwọn láàyè láti lọ gba ìlú náà. Olúwo fún wọn láàyè, ó ní wọ́n tú ìlú náà gbé. kò sí tí ń jẹ́ Yorùbá nílùú yẹn mọ́ ní sàn Fúlàní ló jẹ gàbá mẹ́ Lọ́ndà Ìwó náà ni. inú rẹ̀ sì tún dùn tínú rẹ̀ tó bá jẹ́ pọ̀ ọmọ ọkọ ní sẹ́nu rẹ̀ ó mọ̀ dùn sínú nǹkan báyẹn. ìjágbọ̀n pé wèrè ọmọ àlè ni wọ́n bá sọ ọmọ ọkọ ni yóò mọ̀ sọ ọ̀rọ̀ pẹ̀lú proudness. olórí bú lọ pọ̀ àwọn ìran rẹ̀, àwọn ìran Málì rẹ̀ wá, àwọn Sùdánì, àwọn ìran rẹ̀ ó lọ pọ̀ wá lọ́wọ́ á tú ìlú nílùú Ìwó. gbogbo ẹ̀yin ọmọ Ìwó tẹ́jọ́ ọmọ ọkọ Yorùbá ẹjẹ́ lajúlẹ̀ kẹ́ẹ̀mọ́ tẹ̀ ń ṣe. wọ́n ti gbẹ̀yìn gbẹ́bọjẹ́ fún yín. tẹ́ ẹ̀ bá sọ àwọn Fúlàní ń bọ̀ kódà wọ́n padà lé Olúwo gangan fúnra rẹ̀, wọ́n padà lé kúrò lórí àpèrè, wọ́n padà lé kúrò lórí àga tó jókòó sí títí ń pera rẹ̀ ṣe bí torí pé àwọn Yorùbá sí wọ́n ti ń wòran olórí ìṣẹ̀ kìnnì kan Olúwo wọ́n sì fọwọ́ra lórí lọ́wọ́, àwọn Fúlàní sì fọwọ́ra lórí lọ́wọ́. wọ́n fẹ́ gbà gáńdì ẹ̀ tí wọ́n àmọ́ wé láwà ní wọ́n mọ̀ pé àwọn ní Fúlàní òun náà kú ti ń pa ẹ̀ ní ẹ̀mí àtẹ́lẹ̀, wọ́n kàn mọ̀ pé àwọn ní gílódùkù ó ti ń pè ní ẹ̀mí àtẹ́lẹ̀. wọ́n ti yọ táìtù Olúwo kò ní kíní, wọ́n ti sọ di ẹ̀mí àtẹ́lẹ̀. so kó mọ jẹ́ ẹ̀mí kó mọ jẹ́ ń pẹ́rọ̀ rẹ̀ lọ díẹ̀ ló kù. látara ìtàn òfò ìtàn àgbákò tí wọ́n pa yìí, wọ́n sọ àwọn eré àkànníwò wọ́n sì sọ di ìran Fúlàní bí Ìlọrin náà bá ṣe sọra wọn dì bẹ́ẹ̀. tá ò bá wá múra ká ṣe wa lọ́kàn ká mọ tá à ń ṣe, ìgbà wo ni wọn ò ní kóró àdánwò yẹn ni wọn ò ní wá kó bá wa tá a kù. òun làwa náà fi gbọdọ̀ tètè máa sọ ìtàn gidi, ìtàn tiwa fáwọn ọmọ wa. àwọn British àwọn wọ́n kọ ìtàn òfò kalẹ̀, wọ́n gbé sí wa lórí, wọ́n sọ Yorùbá wọ́n sọ di èèwọ̀ fún wa láti máa sọ, wọ́n ní èdè Gẹ̀ẹ́sì lèdè tó dáa jù, wọ́n bastardize gbogbo nǹkan tó jẹ́ titi wa, wọ́n sọ fáwọn babalábàbá wa wọn èsẹ́ ẹni ire, wọ́n bá wọn jẹ́ fún wa, wọ́n destroy wọn fún wa, wọ́n wá jọ gbogbo history wọ́n yọ kúrò nínú ìwé wa. gbogbo ẹ̀kọ́ curriculum tí wọ́n kọ́ àwọn èèyàn ní school wọ́n yọ history wa kúrò bẹ́ẹ̀, wọ́n yọ tí jẹ́ Yorùbá wọ́n yọ kúrò bẹ́ẹ̀, wọ́n yọ ìtàn wa kúrò bẹ́ẹ̀, wọ́n wá ti ìtàn tí wọ́n wọlé. tá a bá wá fúnra wa lọ nílàkàyè ká rárá wa padà, ibo wa ní ìran wa ń lọ, àfi ká pèrè wa wálé, ká ṣọ́ra fún ìtàn àgbákò. àwọn bàbá kan tán ti dàgbà tán ti wúrun fún tó gbọ́n ti dàgbà tẹ́rù pàgbàlagbà ni wọ́n, àwọn àgbà òfò tí wọ́n ti torí tí wọ́n jẹ tí wọ́n mọ̀ bá ilé wọn jẹ́, wọ́n ti torí pé wọ́n lọ ẹ̀dẹ̀ wọ́n bẹ̀ẹ̀dẹ̀ jẹ́, wọ́n ti gbàgbé tàbí bá ṣe tán lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ làwọn padà bọ̀. gbogbo ẹ̀yin àgbàlagbà, gbogbo èyí jẹ́ pé ayé lágbà, àwọn Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọn ló pàdé àgbàlagbà lọ́nà oníkó fún ọ nímọ̀ràn. ó mọ̀ bóyá wèrè ló ṣe dàgbà, tó bá jẹ́ pé wèrè ló ṣe dàgbà ìmọ̀ràn wèrè náà ni ó fún ọ. gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́pẹ́ ẹ̀yin àgbàlagbà, gbogbo ìlú tó léwu kẹwàá lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí tó léwu kẹwàá tẹ́ ẹ̀ gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá, tẹ́
tẹ́ ìwá kí ìran Yorùbá ó ṣubú, tẹ́ ẹ̀ pa ìtànkítàn tó jẹ́ pé torí ìfẹ́ ẹnu tíntín yín lẹ́fẹ́ sọ Yorùbá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì, àtẹ̀yìn àtìrẹ́dìrẹ́ yín ẹ̀ ní látúbọ̀tán, ẹ̀ ní jèrè. Gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo sọ, mi ìfẹ́ mọ́ orú àgbàlagbà ọ̀hún. Gbogbo òun tó léwu kó wà tó ń pa ìtànkítàn, tó ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ láti tú ìran Yorùbá, láti pa ìran Yorùbá run, àti wọ àtìrán rẹ ẹ̀ ní láti bọ̀tán, ẹ̀ ní jèrè. Kí ló dé? Torí àtẹ́nù tó ní tẹ́fẹ́ jẹ. Kálukú wa wọ́n wá ń jà sí supremacy, àwọn alàgbà kìíní kan nínú Yorùbá ṣe rí ní kálukú wa mú àwọn ìtàn òfò, àwọn ìtàn àgbákò. Ẹ ronú. Ọmọ Yorùbá ẹ jẹ́ á jí. Èyí tá a la gbogbo wa lójú yìí ó tó gẹ́ àti là wá lójú, ẹ jẹ́ ká padà wálé. Kò sẹ́ni tó sọ wípé èdè yín kò sí tó mú èdè yín, àwọn tó sọ pé èdè yín ò dáa alágbàkò ni wọ́n. Anybody, any ẹ̀sìn ni, ìṣẹ̀sìn ni, ìṣèyàn ni, tó bá ti sọ wípé èdè yín ò dáa láti bá ọba tó dá yín sọ̀rọ̀, alágbàkò ẹ̀dá ni, ẹ sá fún. Ẹ̀yin náà wòran ìdáfí mọ̀ pé fífi ìtàn àti àbí àṣà wa ṣeré ìṣe ní máa ń pa àwọn ìran kan run, tí ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ yóò pa ìran yẹn run ni. Àwọn British nígbà tí wọ́n wà tí wọ́n kó àwọn babaláwo wa lẹ́rú, tí wọ́n colonize wa, wọ́n dé wọ́n kó aṣọ wọn wá, wọ́n pè ní corporate outfit àti suit ní shirt and trouser kìíní kan, wọ́n pè ní corporate outfit. Ìyẹn ló ṣe wọ̀ lọ bí iṣẹ́, láti lọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ bá dé báǹkì nísìn, bẹ́ẹ̀ bá lọ báǹkì láàárọ̀ ọjọ́ Monday tẹ́ wá múra bí mo ṣe múra yìí, àdánwò ni wọ́n ní kò wọ̀ bí iṣẹ́. Àwọn ọmọ ṣe o. Tẹ́ bá wọ báǹkì láàárọ̀ Monday, àbẹ́ wọ iléeṣẹ́ yẹn lọ iléeṣẹ́ ìjọba gan láàárọ̀ Monday àbí Tuesday ní àbí kìíní kan ní, tẹ́ wá múra bí mo ṣe múra yìí, wọ́n sọ fún yín pé kò wà corporate, ẹ̀ lè wọ̀ lọ bí iṣẹ́. Wọ́n bí léèrè àwọn òyìnbó tí wọ́n sọ fún yín wípé aṣọ yìí kò wà corporate bó ṣe múra yìí. Tó bá lọ wedding, aṣọ wo ni wọ́n wọ̀? Súùtù. Tó bá lọ kọ́mọ, aṣọ wo ni wọ́n wọ̀? Tó bá lọ bí iṣẹ́ ọ́fíìsì, aṣọ wo ni wọ́n wọ̀? Ṣé wọ́n ní aṣọ míì tó yàtọ̀ sí aṣọ tí wọ́n wọ̀ lọ sọ́fíìsì ẹ̀ náà, tó yàtọ̀ sí èyí tí wọ́n wọ̀ lọ sóde? Ṣé wọ́n ní special cloth kan tí wọ́n wọ̀ lọ sóde? Ṣé bí iṣẹ́ nìkan ni wọ́n wọ súùtù wọn lọ? Wọ́n wá sọ fẹ́yìn wípé bẹ́mi ṣe múra yìí o, wọ́n sọ fún pé kò dáa láti bọ̀wọ̀ lọ sọ́fíìsì, wọ́n wá schedule rẹ̀ síjọ́ Friday nìkan. Wọ́n wá pè ní cultural day, jọ́ Friday nìkan lẹ́lẹ̀ wá sọ ilẹ̀ yín, wọ́n gba ayé ó mọ̀ ṣe o. Ebi sọ máa lè ní ìsinmi yọ máa lè láyé láti ilẹ̀ ní. Àwọn ẹbí tí mo ti jáde mọ̀ láti ilẹ̀ ni, mi kì í fi native ṣeré. Tí bá ka aṣọ tí mo nílé, aṣọ mi tí mo nílé, English dress tó wà ń bẹ̀, bóyá ló lè ju 3 àbí 4 lọ, 3 àbí 4 gan sì ní. Nínú rẹ̀ súùtù tí mo mọ̀ wọ̀, tí bá fẹ́ wọ pé bóyá mo rán níran súùtù, àǹkárá aṣọ lẹ́wà ni mo fi rán. Àti ilẹ̀ àtìwá débi tí wà kékeré ní mi ti fàṣà àti ṣe wá ṣeré. Mo like native ju nǹkan mi lọ. Báwo lẹ ṣe sọ fún mi pé ìmúra kan wà tó ẹ̀pẹ́ ilé, ṣé tí mo ṣe múra yìí ó ní má ṣiṣẹ́ ni? Àmọ́ irọ́ àti ta ogún bí wa torí àsáró. Ẹ jẹ́ ronú. Tí wọ́n fẹ́ ṣe nìyẹn láti eradicate wa pátápátá. Wọ́n fẹ́ eradicate gbogbo, wọ́n fẹ́ eradicate tí ń jẹ́ ìran Yorùbá, wọ́n fẹ́ eradicate tí ń jẹ́ àṣà ti ṣe wa. Ẹ̀yin náà gbogbo àwọn tó pé àwọn láàfáà, wọ́n sọ àwọn ẹrú Mali, ẹrú Senegalese, aṣọ Senegal, aṣọ Mali ni wọ́n wọ̀. Àwọn tó pé àwọn pastor, wọ́n sọ àwọn ẹrú British, suit ni, shirt and trouser ni, ọlẹ́fìmọ̀ pastor, kọ́là ni lọ́rùn, wọn ò lè wọṣọ tí mo wọ̀ yìí, kọ́ wọ agbádá, kọ́ wọ fìlà, àwọn ò lè preach in church, wọn ò lè lọ mọ́sálásí, kò wúlò nìyẹn. Ẹ jẹ́ á ronú. Títí dìgbà míì tẹ́lẹ̀ àǹfààní àti pàdé mi lórí ètò ìtàpẹ̀ nínú àpàdé Ọmọ Yorùbá. Ọmọ Ọba Adéọlá Adéyẹyè Kijipa olóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá, àtúbà wa kúrò.